àwáwí asán ni wípé èṣù ló ń dààmú ayé. ayé kan náà tó jẹ́ t'Olúwa ní àtẹ̀kùn rẹ̀. ọlọ́run nìkan ló tó ń sọ pé kí aago ayé mọ́ lù mọ́. ọlọ́run ló wà ó. àti wípé káyé dúró sójú kan. iṣẹ́ Olúwa nìyẹn. Coronavirus ó lè máa yé mi kóró. lórúkọ Jésù kẹ́rù rẹ̀ kó máa lọ. àrùn kòrónà ó lè máa yé mi kóró. lórúkọ Jésù kẹ́rù rẹ̀ kó máa lọ. àrùn kòrónà ó lè máa yé mi kóró. lórúkọ Jésù kẹ́rù rẹ̀ kó máa lọ. gbogbo kò ní ìlójú aráyé mọ́, kò ní ìmọ̀ ẹ̀mí nìkan ní kálukú ń dọwọ́ jà. ọmọdé àtàgbà ń jàdú ẹ̀. olówó ń ṣojo mẹ̀kúnnù ń bẹ̀rù, ẹ̀rù ń jọ ń bà gbogbo wa. àwọn ẹni tó yẹ ká lọ sábà wọ́n ń pariwo láì nírètí. ọlọ́run á ti gbà fún wọn, ọ̀dọ̀ rẹ ni gbogbo wa sá wá. a ti gbà fún wọn Olúwa. gbanigbani tó ń tó sádì ṣàánú àgbáyé o. àánú rẹ nìkan ló tọ́. àrùn kòrónà ó lè máa yé mi kóró. lórúkọ Jésù kẹ́rù rẹ̀ kó máa lọ. àrùn kòrónà ó lè máa yé mi kóró. lórúkọ Jésù kẹ́rù rẹ̀ àgbáyé ò ní kóró. rántí borí ó ti dọwọ́ àánú. àánú nìkan ló lè yanjú ọ̀rọ̀ yìí o. ogun kò ní lẹ́gbẹ́lẹ́ kọ́lọ́jà má rọjà, kọ́mọlé ìwé gbélé kò níṣẹ́ ọwọ́ gbé sọ́jà tì. àfi àánú látọrọ, ṣíjú àánú wò wá àti túbọ̀ fún ọ o. Coronavirus ó lè máa yé mi kóró. lórúkọ Jésù kẹ́rù rẹ̀ kó máa lọ. àrùn kòrónà ó lè máa yé mi kóró. ìwọ kóró lórúkọ Jésù a ò fẹ́ mọ́ kẹ́rù rẹ̀. èèyàn lè mú tán ká má wo ojú ẹ̀ èyí tó gẹ́. ó lè máa yé mi kóró. lórúkọ Jésù ọjọ́ rẹ̀ kó máa lọ. àrùn padà lọ́rọ́nà ó lè máa yé mi kóró. ìwọ kóró lórúkọ Jésù kẹ́rù rẹ̀ kó máa lọ. a ò fẹ́ ọmọ.